Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọ́rú ẹ làbọ́yè aleluya o, mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Ojú tẹ́ fi ń wò mí lọ́kùnrin ò ní fọ́, etí tẹ́ fi ń tẹ́tí sí mi lóbìnrin ò ní di o, láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè. Mo kí ọkùnrin tó ń wò mí ọmọ ọ̀dọ̀ àgbà ní wákàtí ọ̀wọ̀ yìí. Bẹ́ẹ̀ sì ni mo kí ọmọdé, mo kágbàlagbà o. Mo kí gbogbo wa pátápátá o. Ọlọ́run ọba Elédùmarè ò ní fi kó wa wá sílẹ̀ o. Ewé tá a bá já a máa jẹ fún wa, egbò tá a bá wà a máa jẹ fún wa o. Elédùmarè kò ní kọ̀dí àìmọ́ṣe sí mi, sí wọ, àti sí gbogbo ojú tó ń wò mí ní wákàtí ọ̀wọ̀ yìí. Mo tún dé bí mo ṣe máa dé, mo tún wá bí mo ṣe máa wá o, láti wá yọ̀ǹda àwọn nǹkan àṣírí àwọn bàbá wa fún ẹ̀yin ọmọ aráyé, láti lè jàǹfààní àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé àti àwọn nǹkan ewé àtegbò àwọn bàbá wa o. Ìmọ̀ sáyẹ́ǹsì títí àwọn bàbá wa, ìmọ̀ sáyẹ́ǹsì Yorùbá, láti lè jẹ́ kẹ́ wá jàǹfààní ẹ̀ lónìí o. Ẹ máa bá mi ká lọ o. Iṣẹ́ wo ni mo fẹ́ fún yín lénìí? Iṣẹ́ yìí là ń pè ní ìpara oníṣẹ́ mẹ́ta. Ìpara oníṣẹ́ mẹ́ta ni mo fẹ́ yọ̀ǹda rẹ̀ fún yín lónìí o. Kódà lè pé ní mẹ́rin gan. Ṣùgbọ́n mẹ́ta yìí ó yanrantí tí ń ṣiṣẹ́ fún dáadáa. Tí wọ́n bá sì darapọ̀ mọ́ ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà fúngbà àkọ́kọ́, subscribe sórí YouTube channel mi, eléyìí fún yín láǹfààní láti lè máa jàǹfààní ewé àtegbò tí mi ọmọ yín ọmọ ọ̀dọ̀ àgbà ń fi sọ́mọ aráyé o. Bí wọ́n bá sì darapọ̀ mọ́ wa, subscribe ẹ̀yin tẹ́ ti ń tà àtijọ́ ń bára wa bọ̀ tipẹ́, ẹ̀yin náà máa share rẹ̀ sáwọn ènìyàn yín. Eléyìí ó lè jẹ́ káwọn náà máa jàǹfààní ewé àtegbò látara èmi ọmọ ọ̀dọ̀ àgbà. Wọ́n wá láwọn yìí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà oríṣiríṣi ni à ń gbà ṣe àjò nílẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà oríṣiríṣi là ń gbà ṣe àjò. Èèyàn tí ò bá lo tọṣẹ a lo tẹbu lílá. Èèyàn tí ò bá lo tẹbu lílá a lo sísíngbẹ́rẹ́. Èèyàn tí ò bá síngbẹ́rẹ́ a lo lórùka. Èèyàn tí ò bá lo lórùka a lo olóńdè tàbí ìfúnpá tàbí ìkóbẹ́rẹ́ tàbí bàǹtẹ́. Èèyàn tí ò bá sì lo gbogbo ohun tí mo sọ yìí á lo èyí tó jẹ́ tí ó dà sínú ìpara o. Ọgbà alamọ́ tó ń pè ní ìpara, ọgbà alamọ́ tó ń pè ní ìpara. Iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ kan tó jẹ́ pé a ó dà sínú ìpara tí a fi ń para. Ìgbàkígbà tá a bá ti ń fi iṣẹ́ yìí para, a ó mọ rí àwọn àṣírí tẹ́lẹ̀dùmarè tó fi síbẹ̀ o. Ìpara iṣẹ́ yìí ń ṣiṣẹ́ fún àánú, ẹ̀yọ́nú àti ìfẹ́ràn. Iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ kan tí ó yẹ pé ó wà effective bí àṣà àwọn eléyìnbó. Ọlọ́run fi àlùbáríkà sí púpọ̀. Bí èèyàn bá ń fi iṣẹ́, tí èèyàn bá da kíní sínú ìpara, tí èèyàn ń wẹ̀, tí èèyàn bá fi ń para, wàláhì tàláhì súnmọ́ billahi àṣìlá wà, ara yá mọ́ ìyọ́nú síyàn. Tá a bá fi ń para, àwọn ènìyàn yóò mọ nífẹ̀ẹ́ ènìyàn. Tá a bá fi ń para, ara yóò máa wù wọ́n láti máa ṣàánú wa, a ó máa rí àánú gbà. Iṣẹ́ yìí ìpara yìí jẹ́ iṣẹ́ kan tẹ́lẹ̀dùmarè fi àlùbáríkà sí tí ó sì ṣòro láti ṣe. Bó la ó ṣe ẹ máa bá mi ká lọ. Ẹ ti bá mi lọ wọ ewé Ọ̀yọ́ tó jẹ́ ewé Ọ̀yọ́ ìbílẹ̀. Kò ṣe ewé Ọ̀yọ́ èyí tán ń bu ajílẹ̀ sí o. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ Ọ̀yọ́ ló wà. Ó dàbí ìgbà tí èèyàn bá ní pẹ́ lọ wọ ewé onítìkùtì ni. Níta bá pẹ̀lú ewé onítìkùtì, gbogbo wa la mọ̀ pé ewé tòmátò tó ṣẹlẹ̀wù ń bì kan. Ṣùgbọ́n tá bá pẹ̀lú ewé Ọ̀yọ́, ó túmọ̀ sí pé ewé Ọ̀yọ́ tó ṣẹlẹ̀wù tí èsì pé bóyá wọ́n fán sílẹ̀lẹ̀, wọ́n gbin èso rẹ̀ tó jẹ́ pé ó wù ní. Kò bá jẹ́ pé èso rẹ̀ kan ló wá láti ibì kan tó wù níbẹ̀, ṣùgbọ́n tó ti jẹ́ ọmọ wípé kò ṣe pé èèyàn ló dìídì gbìn, tó jẹ́ pé ó ṣẹ́wù ni, ó ti di ti ìbílẹ̀ tiwantiwa. Ó gbọ́dọ̀ sì mọ̀ pé tó bá ti ń jọmọ́ ewédú Ọ̀yọ́ ìbílẹ̀, a mọ̀ yọ̀
dáadáa ju títí èyí tá bá ti fi ajílẹ̀ sí lọ. ìdílé ẹ̀ tá a fi mọ́ sọ pé tẹ̀lọ̀ ti Ọ̀yọ́ tìbílẹ̀ kí ayé lè yọ́nú sí wa. ewé Ọ̀yọ́ ìbílẹ̀ yẹn lọ bá mi já níwọ̀nba, lọ bá mi lọ já ìtànná rẹ́rìn kò mí ẹja níwọ̀nba, ìtànná ewé sáwúrí pèpè ẹ bá mi jẹ́ òun náà níwọ̀nba, ẹ bá mi wá àkúfọ̀ jígí gíláàsì tẹ́ fi wọ́n wojú tó ti fọ́ bí ẹ kan lọ ẹ̀kárí lẹ́lẹ̀ kó dàkú mọ́jú kékeré báyìí lọ àkúfọ̀ jígí, ẹ sì bá mi wá awọ ìgbín díẹ̀ pẹ̀lú orí àparò pẹ̀lú owó iyekíye, kò sówó tẹ̀ lé lo, ẹ bá lo 10 naira, ẹ bá lo 20 naira, ẹ bá lo 100 naira, ẹ bá lo 500 naira, ẹ bá lo 1000, ó ṣàtìjẹ́ agánná pẹ̀lú èpo ọ̀bọ̀ díẹ̀ bó láwọn ṣiṣẹ́ máa bá mi ká lọ. ewé Ọ̀yọ́ tí mo ní kẹwàá yìí ẹ ò gbọ́dọ̀ lo èyí tí ẹ fi ọ̀rọ̀ sá. ẹ mọ ewé Ọ̀yọ́ yìí ẹ ò fi sínú ilé títí tí ò fi gbẹ, kò ṣe nǹkan tó máa ń pẹ́ gbẹ. ẹ fi sínú ilé tó jẹ́ pé òòrùn ò gbọ́dọ̀ gbẹ, atẹ́gùn ló gbọ́dọ̀ gbẹ kó lè ṣiṣẹ́ dáadáa o. ìtànná ẹ̀mí èṣù yìí náà ẹ ò ponu lé tó náà fi gbẹ sáwúrẹ́ pèpè náà ó náà gbọ́dọ̀ gbẹ ní awọ ìgbín orí àparò yìí náà ẹ lè rà òun tiẹ̀ ní gbígbẹ, ẹ lè ra orí àparò ní gbígbẹ ń tirẹ̀, ṣùgbọ́n àwọn ewé àti ìtànná tí mo sọ yìí òòrùn ò gbọ́dọ̀ gbẹ, atẹ́gùn ló gbọ́dọ̀ gbẹ kó lè ṣiṣẹ́ dáadáa. ẹ lè lo àwọn èyí tó jẹ́ pòrùn ló gbẹ, ṣùgbọ́n tí eléyìí tí ẹ fatẹ́gùn gbẹ tó bá ṣiṣẹ́ 100% èyí tí wọ́n fi ọ̀rùn sá yóò ṣiṣẹ́ 10%. ẹ̀ ń pé ọ̀nà jìn síra wọn tẹ́mọ̀ wá di àìṣẹ́ yìí ọmọ àdàgbà bóyá sọ pé ó ṣiṣẹ́ tó wọ́n ṣe bákan rárá. ẹ tẹ̀lé ọ̀rọ̀ tí mo bá sọ fún yín, ẹ ò lè di ọ̀rọ̀ ẹ lè di òdodo mọ́ lórí ẹ̀. lẹ́yìn ìgbà tẹ́ ti mú ewé Ọ̀yọ́ ìtànná ẹ̀mí èṣù ìtànná sáwúrẹ́ pèpè yìí tó ti gbẹ, ẹ bá mi lọ gbogbo ẹ bá mi lọ lẹ́yọ kọ̀ọ̀kan kó kúnná lúbúlúbú orí àparò yìí ẹ farabalẹ̀ gún kó kúnná lúbúlúbú. pé tẹ́ fi máa para ni kó má máa háyín lára. tẹ́ bá lọ ẹ tún mú ẹ tún jọ títí tí ó fi kúnná pẹ̀lú èpo ọ̀bọ̀ díẹ̀ ní àníwọ̀nba. tó bá ti wá bá mi lọ kíní yẹn lọ bá mi ra ìpara jẹ́ẹ̀tì. ṣùgbọ́n tẹ́ bá fẹ́ lo ìpara jẹ́ẹ̀tì ẹ lọ ra ìpara èyí tó jẹ́ ìpara tẹ́ ń lò nílé tó ṣàti jẹ́ funfun. ìpara tó jẹ́ funfun ò ní kí ẹ lò tẹ́ bá ti fẹ́ lo jẹ́ẹ̀tì kó ṣàti jẹ́ white, ìpara white cream white. nígbà tẹ́ bá ti bá mi lọ kíní yẹn bá mi da kíní sínú ìpara yín díẹ̀díẹ̀, tí wọ́n ti dà sínú ìpara ẹ ò rò pọ̀ dáadáa. ìgbàkígbà tẹ́ bá ti ń wẹ̀ láràárọ̀ ẹ máa fi para wàláhì ẹ ò rí àṣẹ tó wà níbẹ̀. ìpara tẹ́ ẹ bá lò tí ò bá lóòórùn tó bá jẹ́ pé ìpara tí wọn ò fi pẹ̀fúmù sí ni ẹ lè fi bíntù tàbí 6 flower díẹ̀ kẹ́ fi síbẹ̀ kó kọ́rùn fi yọ dáadé tó nídìí kí ó lóòórùn jáde kó lè ṣiṣẹ́ dáadáa o. ká má gbàgbé owó agánran tí mo dákọ̀ yẹ ẹ máa kì í bọ inú ìpara náà, ẹ fi sínú ìpara náà. tó bá ti ń dàrin ọjọ́ kẹta ẹ bẹ̀rẹ̀ sí ní lo ìpara náà o. ọlọ́run ọba Elédùmarè ní padà lẹ́yìn wa. èmi ọmọ náà ní Dr. Moduagba, ewé a máa jẹ́ fún egbò a máa jẹ́ fún wa o. ẹ share rẹ̀ sáwọn ènìyàn, ẹ fẹ̀rí ìmoore hàn lábẹ́ kọ̀mẹ́ǹtì, bẹ́ẹ̀ sì ni pé ẹ tẹ̀ láìkì àjẹfún yín láṣẹ lọ́wọ́ ọlọ́run ọba Elédùmarè. tó bá rí bákan náà mo lọ mo tún padà bọ̀ o. ire o.